ní báyìí gbogbo àjọ oníṣẹ̀ṣe wọ́n ní ẹ̀bùn pàtàkì fún kábíyèsí ẹ bá wa gbé ẹ̀bùn náà jáde wá sí gbangba. ìyá wa amábíọjọ́ ẹ bá wa dìde gbé ẹ̀bùn fún kábíyèsí. bàbá wa Ọ̀nàlẹ́mọlẹ̀ ẹ máa bọ̀ wá láti gbé ẹ̀bùn fún kábíyèsí. bàbá wa Olúwa Aláàfin ẹ dàpọ̀ ẹ dìde láti gbé ẹ̀bùn fún kábíyèsí. tí ètò ẹ̀bùn tó ń lọ lọ́wọ́ akí bàbá wa àgbà wíṣẹ́ fún àgbáyé ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá akínyẹ káàbọ̀ sáàrin wa o ẹ̀ẹ́dẹ̀bí mọ́pẹ́ ti pẹ́ o ẹ̀mí yóò kún o akíyàwó ẹ̀yà àwòkù náà o ní sókè. ọmọ eriwo yà. àyàgbó àyàtọ̀ ọmọ eriwo ṣèṣe. Aláàfin ṣùgbọ́n ọ̀yọ́ ọba Yorùbá gbogbo àwọn oníṣẹ̀ṣe ní ìrẹ́fà ìrẹ́fà ọlọ́run olóògbé a fi ìfẹ́ inú ìdúró bí ẹ̀bùn nígbà kan tí ẹ̀ bá lò tí ẹ̀ bá fẹ́ tí ẹ̀ bá lòkù lórí àgbèrè ọmọ rẹ̀ ìgbé ìṣòro tó ẹ̀ máa gba ẹ̀fà lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ìlàbọ̀. Gbogbo àtọ́ àṣírò fún ẹlẹ́pẹ̀ẹ́bá àpàtọ́ fún wọn. Otasansan rédíò and TV. ẹ jẹ́ kí n mú ètò tó wáyé nílùú Ọ̀yọ́ lónìí ọjọ́ 12 oṣù kẹrin ọdún tá a wà yìí, ètò ìdúpẹ́ eléyìí tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ tí ọba kábíyèsí ọba Abímbọ́lá Hakeem Ọ̀wádé kínní Aláàfin tìlú Ọ̀yọ́ tí ó fi ń ṣe ìdúpẹ́ fún ti ayẹyẹ ìwúyè gẹ́gẹ́ bí ọba Aláàfin tuntun nílùú Ọ̀yọ́. ìletò yẹn ti wáyé. Kí wá ní àwọn ètò tó wáyé? Kí ni ọ̀rọ̀ tí kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Hakeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́, kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ níbi ayẹyẹ yìí? Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ gbọ́ kájọ wò ó láti bẹ̀rẹ̀ títí dé parí. Tá a bá wá gbọ́ tán tá a bá wò tán, kí n wá mú èrò àti ìwòye àwọn èèyàn kí n wá mú wá fún yín lórí ètò tí mo ṣe lánàá. olóko ní ọba lòsà ọba lòsà ọba lòsà. èyí ni àwọn wípé òòsàn Aláàfin pàápàá jùlọ gbogbo ọba sọ̀rọ̀ fún gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ó ti yàtọ̀ lẹ́mí àti wọ́n. wọ́n bá gbà ó jẹ́ wípé ọba ilẹ̀ Yorùbá Aláàfin lára àti òsì sọ pé ti ìṣẹ̀ṣe báwo ó sì dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí àwọn àgbààgbà lù tí wọ́n sì sọ̀rọ̀ fún Aláàfin tó ṣe kí wọ́n ṣe Aláàfin ti lò sà. ìmọ̀ràn mi sí bàbá wa ní bàbá yèyé aláṣẹ ìgbé ìwòsà. òun náà ni pé kí bàbá ọmọ kọ́ ìṣẹ̀ṣe torí pé ìṣẹ̀ṣe ló ní ọba. kí ẹ̀sìn ìsìlámù tó dé kí kìrìsìtẹ́nì tó dé wọ́n ti ń jọba nílẹ̀ Yorùbá. bí wọ́n sì ṣe ń ṣe láti ìgbà wáṣẹ̀ ni wọ́n ṣe ń bàbá wọn wọlé. nípasẹ̀ eléyìí bàbá rẹ̀ nìkan tó bá jókòó sí kọ̀kọ̀ tó sọ pé òṣùwò òun tàbí òun kì í ṣe pé Aláàfin òun kọ̀ ń jẹ nàìjíríà ni torí pé Aláàfin ti lò sí. orí náà bá kábíyèsí ẹ̀mí yóò kó ìgbà ọmọdé o ẹ̀mí sì ṣe àwọn alálẹ̀ òun tì í lẹ́yìn ó sì kọ́ ilé máa ṣe ìṣẹ̀ṣe lẹ́gbẹ́ lọ́wọ́ torí pé jọba ẹ ti lò sà ẹ ti kú òde ìjà lásán gbogbo àwọn yòókù ọmọ ayẹlajẹ tí a bá wá ń sọ wípé kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìgbé ìròyìn sà. ẹ jẹ́ ká
dàbí òòsà torí pé òòsà ló ní àṣẹ tó tàwa ìtìgbìyànjú ọba àṣẹ ti lẹ́nu rẹ̀ àṣẹ òrìṣà náà ní pẹ́ lẹ́nu gbogbo àṣẹ eléyìí kábíyèsí olóòmọ̀ rẹ̀ ló ń àṣẹ yóò lọ ní títí mú ara lé yóò máa máa wọ máa yẹ ojú àṣẹ ìdínkù lẹ́nu ní àṣẹ ó sì ní ti àgbáyé wà lọ. Kábíyèsí o. Yóò ká gbogbo ilẹ̀ Yorùbá.
kàwé dáadáa. Ẹ̀jẹ̀ mú káwé tó orúkọ. Olórí ìkáwọ̀ ọ̀gbọ́dọ̀ lórí ajá. Kálẹ̀ ká bàbá. Yàrá káàgbọ̀n. Bàbá yàrá káàgbọ̀n. Àbúrò wọn lákàtà pásá. Ẹ̀gbọ́n wọn ní akáàkà káwọ́. Níbẹ̀ ìpínlẹ̀ mo lè lórí àpò. Ní ọba oníkàbò múlé. Níbẹ̀ kejì mo lè lórí àpò. Èmi ọba oníkàbò múlé. Ọwọ́ akúndẹ̀ẹ̀dẹ̀. Kí n wọ ká àdàkẹ́ ìdélógún. Ọwọ́ bá oníkàbò gún. Ọkàwọ́ ọ̀fà. Òfìlérí. Ọ̀pàtọ̀ àkàbọ̀ra. Pàká mẹ́ta lólókò tí oníkàbò gún. Oníkàbò gún máa ká mẹ́ta. Sáàlárín ìta. Ó pe láká. Pé ọyàn kò fún ìbáka. Ní ìdí àká. Ìbáka tálákà ní ìdá. Àkàkà pásá. Àwọn olólùfàkó ní kàkó. Wọ́n lè ti tẹ́tẹ́ bí ló kọ káàkà wọn èyí. Ìyá fi jẹ́ akáàkùn. Tí bàbá tó fi jẹ́ akáàkùn. Tí àbúrò fi jẹ́ akáàkà. Tí ẹ̀gbọ́n fi jẹ́ akáàkà wọ́. Ó ní nítorí wípé apá òun ọ̀káyé. Ọ̀rúnmìlà á fèdè fẹ̀yọ̀. Ẹ̀là tòbí. Ifá ajábá akápò ọ̀káyé. Ọ̀kájábá akápò. Ọ̀káyé rẹ̀ o. Bára abẹ́rẹ́ ìgbà lọ. Ifá jábá akápò. Ọ̀káyé rẹ̀ o. Bára abẹ́rẹ́ ìgbà lọ. Ifá jábá akápò. Ọ̀káyé rẹ̀ o. Bára abẹ́rẹ́ ìgbà lọ. Jábá akápò. Bàbá wa kábíyèsí aláyélúwà ikú bàbá yèyé aláṣẹ kìlómítà kéwòsà
ìjọ ẹ̀kọ́ àdó ti wà ọkùnrin láwọn ìbára ṣe. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìjọ ní ìsìn náà ṣe gidi gan ni o. Kí gbogbo àwọn ọmọ ọba tó wà ní gbogbo náà. Lọ́rùn àmì lóòtì wípé àjọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́ba ìbọn ní òbí pátá lórí kan ṣe nìkan ni. Wíwá tí ó wá síbí ní ọjọ́ ìlú lè jẹ́ sípágbá pẹ́ fún títí ìwúyè náà ṣe. Wọ́n ní ilẹ̀ aṣọ yìí tí mo fi ń kóra. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Wọ́n fẹ́ bá àwọn olórí ìjọsìn títí ìṣẹ̀ṣe sọ̀rọ̀. Bí ẹ ṣe mọ̀ rò pé gbogbo ohun tí a bá fọn jáde, ohun tá a bá sọ nínú ìjọsìn wa ní ká máa mọ ohun tí a bá ń sọ, ká dẹ̀ máa ṣe àyẹ̀wò ẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni ní àwọn onígbàgbọ́ nínú ẹbí mi, ní àwọn Mùsùlùmí nínú ẹbí mi, ní àwọn oníṣẹ̀ṣe náà nínú ẹbí mi. Gbogbo wọn náà ni ìmọ̀ràn ti fàmọ́ra ọ̀wọ́. Ẹ̀mí wá ní sí ni pé mo fẹ́ kí gbogbo ìgbà tí a bá mọ ṣàdúrà, a ó máa jọ́sìn, a ó máa ṣe gbogbo nǹkan ìṣẹ̀ṣe tí a ó máa ṣe. Wọ́n fẹ́ rọ̀ wá ká jọ̀wọ́ àwọn ọ̀rọ̀ àkùnfé lábàámọ̀ sọ tí àwọn ọ̀dọ́sìn ọ̀pọ̀ máa fi bá àwọn ẹlẹ́sìn yìí wọ́n mọ̀ bá wọn bínú tí wọ́n bá wọn wá rọ̀ wá ọ̀ ẹ̀mọ́ ìjà wọn sọ. Ní àfikún ní ọba Bímbọ́lá ìbọn wáyé wá dẹ̀jẹ̀ fún yín ní pé wọ́n mọ̀ bá yín sí ìṣẹ̀ṣe. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà. Ẹ̀kọ̀ọ̀kan tẹ bá ti ní ṣíṣe sí ẹ̀kọ́ ránṣẹ́ pé àgbàlagbà wà nínú ilé ìjọsìn ilé tí àwọn tó wà níta wá pè lẹ́bẹ̀ kan pé fọwọ́sowọ́pọ̀ ní ìmọ̀fẹ́ wọ́n ní ìgbìmọ̀ agbóṣe. Gbogbo àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ níbi tẹ́ ẹ rán mi lọ nílùú òyìnbó ti wà ní ìlú England ní ìkàmọ́rí tó tóbi pé mo darí sí ìlú Canada.
ẹ̀kọ́ láti kọ́ pé àsìkò tó báyìí láti mú gbogbo ẹ̀ pé ní àṣẹ bọ́ọ̀lù ó tún bá wọn bọ́ọ̀lù ó tún ṣẹ ẹ̀kú bèbè kú ẹ̀yẹ bèbè yẹ àkójọ ní àtọwọ́ àlàbóṣù gbogbo àwọn ọlọ́jà ìlú Ọ̀yọ́ àṣẹ ìgbàrí òun ọ̀rì máa ti ṣe